أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حفظكم الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين. آمين يا الله. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run. الحمد لله. Ọgbẹ́ni tó bá mọ̀ pé ìjókòó ta jókòó nírọ̀lẹ́ yìí ọpẹ́ ló já sí kóun náà bá a sọ pé alhamdulillah. الحمد لله. Ẹni bá ń fi ìjókòó yìí náà béèrè oore lọ́dọ̀ Ọlọ́run tó sì fẹ́ kọ́lọ́run fi léun náà lọ́wọ́ kíákíá kó sọ pé alhamdulillahi rabbil alamin. الحمد لله لا بغي به بدلا. Mo kí kalẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run. Mo ṣe copy and paste gbogbo kíkí tí wọ́n ti ń kí àwọn ẹni Ọlọ́run bọ̀ látàtàárọ̀. Ọlọ́run kó bá wa kí yín ju bí wọ́n ti ń kí yín lọ. آمين. Ọkọ bàbá wa Ahmadul Mukhtar أدام الله آيات الشيخ. láti kó gbogbo àwọn àgbàlagbà jọ báyìí. Ibi tó fẹ̀mí sí yẹn kọ́. Gbogbo àwọn ẹni Ọlọ́run tán jókòó lẹ̀ yìí. Kò sóhun téèyàn lè fi rà wọ́n tó ju ìwà dáadáa lọ. Kò sí téèyàn ó bù wọ́n tọ́lọ́hun ò ti bù wọ́n ní tó ju bẹ́ẹ̀ lọ. Béèyàn bá jẹ́ ọ̀tá Ọlọ́run ní ó jiyàn ọlá tọ́lọ́hun ṣe fún Maulana Al-Mukhtar. Nínú tírà tí wọ́n ń pè ní Aswaku Dhahab, Ahmadu Shauki ló kọ tírà náà, Amiru Shu'ara'i. Atiwaku Zahabi ní ti Asfahani, Atibaku Zahabi ní ti Zamkashari, Asiwaku Zahabi òun ní ti Ahmadu Shauki. Nínú àwọn fùsùlù ọ̀rọ̀ náà èyí tó fi ṣe Faslul Awwal, Ahmadu Shauki pè ní Al-Haqiqatul Wahida. يدكم الله. Òdodo ẹyọ kan náà ni òdodo. حمدا. Kódà bí ẹ fẹ́ da òdodo rú òdodo ò ní dàrú. Ahmadu Shauki ń kọjú sí àwọn màláídà àti àwọn àlìjáídà, àwọn tí wọ́n ń jiyàn pé sọ́lọ́run wà àtàwọn scientists. Gbogbo iṣẹ́ ń ṣe Ọlọ́run, Ahmadu Shauki dákọ̀ ẹ̀ fún wọn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan. Rójò tí ń rọ̀ ni, òrùn tí ń ràn ta ló ń ràn, òjò tó ń rọ̀ ta ló ń rọ̀, الله. ẹyẹ tó ń bẹ lórí igi, ẹyẹ tó ń fò lókè ta ló ní ó mọ rí bẹ́ẹ̀. وفي Mo كل bọ̀ àwọn ẹja tó ń bẹ nínú omi ta ló ṣètò ẹ̀ síbẹ̀. له آية Kóbìnrin lóyún kó bímọ bọ́lá ń ṣe fún Maulana Al-Mukhtar nírọ̀rùn yìí ta ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀. تدل على أنه الواحد. Ahmadu Shauki wá ní gbogbo bó ti pọ̀ tó yẹn dálàlì múlíkù alàlì màlíkì. Bó ṣe pọ̀ tó yẹn o lè sọ fún wa kó tóbi, kí ló tóbi lára rẹ ní ó jẹ́ ká mọ ròyìn wo ló jẹ́. وإذا Mo bọ̀ يقال babalágége kọ́ ló ń sọ fáyé pa àwọn tóbi, àwọn iṣẹ́ wọn ló polówó wọn. من الفتى. Ṣé sùúrù náà? أبقاكم الله الرحمن. Ma asanu an yamuda alimari unafsa'u walakin a'malan tadhumu wa tamda'u. Ó ti hàn sí gbogbo ayé pé Maulana Al-Mukhtar àáfàá tó tóbi ni wọ́n, àáfàá tó wúwo ni wọ́n, dálàl múlíkù alàlì màlìkì. Kò wá sí tó jẹ́ orí bẹ́ẹ̀, ìfẹ́ ànábì Muhammad náà ni. صلى الله عليه وسلم. Ọlọ́run kó wọlé àròdú àwọn àgbàlagbà yìí, èyí tó lọ́n bu Maulana Al-Mukhtar tí ó du àwọn àgbàlagbà fi jókòó tì wọ́n yìí, Ọlọ́run má gbà lọ́wọ́ wọn. آمين يا Òun náà الله. níwà dáadáa. Kọ́lọ́n wá wọlé àròdú àwọn ẹni Ọlọ́run yìí. Maulana Al-Mukhtar fáàrí náà jẹ́ fún wa nínú Islam. Gbàtà ń bọ̀ láàyè yìí lẹ́ẹ̀kan, ó yẹ kí ẹ̀ mọ ronú yìí pé ta ló ń gbé wa débì yìí. Jọ́ tí Maulana Al-Mukhtar tọ́lọ́hún tí ì ṣerú àyè yìí síbí, àfáà wo ló ń wá ṣe prógráàmù ní Rubí. àfáà wo ni wọ́n ń ṣe program níbí. Ẹ má jà bínú. Allah. Dèdè fídì tọ́lọ́n bá fi ẹnì kọ̀ọ̀kan sí bámi àgbà ẹ̀yìn rídọ̀ òun ni ẹbí á máa fonítọ̀hún sí. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣàgbákò lóde nísìn tí ò fẹ́ mú lọlé ni kó gbé máìkì fún mi kó ní kí n gbowó ọpẹ́. Ẹ fẹ́ mú délé nù
ìsọ̀ di wá sí nísìn ó ti bá ti já. ọlọ́run ò pè mí síbẹ̀ o. ayyadakumullahu binasrihi. àwọn kan bẹ tẹ ẹ bá fẹ́ kí inú àwọn èèyàn dùn lórí ìjókòó yìí pé àwọn wá sí ìjókòó tọ anabi Muhammad ẹ gbé máìkì dá wọn lọ wọn ṣe àzíkiri wọn ṣe mọ́díù nísìn gbogbo àwọn ìyá yìí ni wọ́n jó. Mulana Al-Mukhtar ọlọ́run dá àyè yìí dúró àwọn bank àwọn hòtẹ́ẹ̀lì àwọn nǹkan ńláńlá tí ò papọ̀ mọ́ nǹkan Islam òun ló wà láàyè yìí tẹ́lẹ̀ pé mọ́ṣáláṣí ó wù láàyè yìí ta lọ́lọ́run fi ṣọ̀ gangan bẹ́ẹ̀ Sheikh Ahmed Al-Mukhtar ni. tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa ni kájọ ṣe ládùúà àtàfà àtọmọkéw àtàwọn jàmá àti gbogbo ẹni tóun náà fẹ́ bí olú ọmọ láyé gbogbo wa ni kájọ dá wákà yìí ògo wa ní nínú Islam ògo àgbáyé ni ọlọ́run kó dákun kó mọ lu Mulana Al-Mukhtar pamọ́ àlọ́wọ́. amina ya Allah. àwọn àgbàlagbà ní kájọ dá ní wákà pé gíláàsì wà láyín lá o. láyín lá o. gíláàsì wà láyín lá ẹ wí gíláàsì wà láyín lá ọlọ́run àgàbò. ọlọ́run ràgàbò. kọlọ́hún kó wọ lànà bí Muhammad o. kọlọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa láwo. má gbà fọ́tà láti fọ́ wa láwo. gíláàsì wa láyé lá ọlọ́run ràgàbò. kọlọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa láwo. gíláàsì wa láyé lá. gíláàsì wa láyé lá o. ọlọ́run àgàbò. kọlọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa láwo. gíláàsì wa láyé lá o. ọlọ́run àgàbò. kọlọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà gíláàsì wa láyé lá. gíláàsì wa láyé lá o. ọlọ́run àgàbò. kọlọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa àmì gíláàsì wa láyé lá o. ràgàbò. kó wọ lànà bí má gbà fọ́tà ọlọ́run kó wọ lànà bí Muhammad. kọ́lọ́hún kó wọ lànà bí Muhammad. wọ́n gbà fọ́tà láti fọ́ wa láwo. ọlọ́run kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa láwo. kọ́lọ́hún kó wọ lànà bí Muhammad. má gbà fọ́tà láti fọ́ wa láwo. ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi kéèyàn kẹ́mi kọ́lọ́hún kẹ́mi ẹni ayé bá kẹ́ ọlọ́run ló kẹ́. ẹ ṣeun kéèyàn kẹ́mi kọ́lọ́hún